wọ́n ní Muyideen ti di èèmọ̀. Muyideen chájà wọ́n ló ti di àmì Ọlọ́run fún gbogbo àgbáyé tọ́lọ́run dìídì fẹ́ fi hàn gbogbo àgbáyé o. Àfáà Jigini ni Muyideen ti di celebrity lórí social media o. Pé and then nítorí ìmọ̀ràn kan tó ń gba àwọn èèyàn lórí ọ̀rọ̀ Muyideen versus Àgbàlá kọ́rọ̀ wọn lè níyànjú kó má bàa di rántó lórí social media bí eléyìí. Lòun fi di ẹni yẹ̀yẹ́ lórí ayélujára o. Ẹ̀yin èèyàn, kí nìdí tí àfáà Jigini fi ní ìmọ̀ràn kan ṣoṣo tó ń lérò pé ó lè ran gbogbo situation yìí lọ́wọ́ ó ní kí wọ́n value ilé Muyideen, kí Pastor Àgbàlá Gabriel value ilé Muyideen, kán sì kó iye owó yẹn lé Muyideen lọ́wọ́ kó fi ṣe tó bá wù ú. Àmọ́ ẹ̀yin èèyàn ṣálẹ̀ sọ wípé ọ̀rọ̀ ìmọ̀ràn yìí táwọn èèyàn gbà wọlé ló jẹ́ kí àwọn àfáà Jigini ó padà competition fún Àgbàlá Gabriel ni. Torí ọ̀rọ̀ yìí ò wá fẹ́ yéèyàn mọ́ báyìí. Ẹ ṣáàjì àjọ wo fídíò yìí náà, ẹ̀yin èèyàn kẹ́dẹ̀ máa bá mi fèrò yín nípa ìsí comment. Ó lágbára o, ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen níbo gan lẹ́yìn èèyàn lérò pé yóò já sí. Torí àwọn àfáà yóò wọ́n láàbọ̀ fún Àgbàlá àtọ̀lù. And bó náà dẹ̀ ń bọ́rọ̀ ìlọ́kọ tí ìyéèyàn o. And then kí ni opinion ti yín gan nípa ìmọ̀ràn pé kán value ilé Muyideen kán kówó ẹ̀ lé lọ́wọ́? Ǹjẹ́ the best solution gan nìyẹn? Àbí ojú wo gan lẹ́yìn fi wo ọ̀rọ̀ yìí? Ẹ máa bá mi jù sí comment. And ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook. Link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín lórí page wa. And from there ẹ tún máa gbádùn àwọn updates tá bá tún gbé wá lóríṣiríṣi. Ire o. Ìsìláàmù tóbi ju gbogbo wa lọ, wíbẹ̀. Ìsìláàmù tóbi ju gbogbo wa lọ. Gbogbo ohun tí kálukú ń sọ, kí ni mo wá sọ o? Mi ò sọ nǹkan kan ju pé gbogbo ayé rí pé ọmọkùnrin yìí nílé lọ́dọ̀ èèyàn rẹ̀ títí ń bọ̀. Èmi ò gbà pé ilé rẹ̀ ní, ìgbà pé ilé rẹ̀ kọ́ ń gbà mi ò sí bẹ́ẹ̀ gbà wọ́n jọ ń kọ́lé. Ṣùgbọ́n in tó ti fojú hàn ní pé ilé rẹ̀ ní ń pa wípé wọ́n ti kówé fún ìwé ilé, wọ́n ti kó fún. Wọ́n wá kówé ilé fún, wọ́n ní ti sáìn pé òun ló ní ilé. Òun ló wá ní ilé yìí, ó wá ní ibi tí ilé wà, òun ò lè gbé bẹ̀ mọ́. Èmi ò fẹ́ mọ̀ kí lórí tí ò fi lè gbé bẹ̀ mọ́. Mo sá mọ̀ pé bórí èèyàn bá pé, tí èsì pé èèyàn ya wèrè. Tó bá fi lè sọ wípé òun fẹ́ kúrò níbi tẹ́yìn ti sọ pé ń rí rọrùn, tó wá lè lọ rúnra rẹ̀ mọ́bì kan, a jẹ́ pé kéèyàn ó yí rí ìrọ̀rùn téèyàn rò pé ń rí ń wò, téèyàn lè fi rú ìrọ̀rùn náà tọrọ fáyé rẹ̀ àtàwọn ọmọ tiẹ̀ náà. Wàláhì tó dá mi lójú nù tí ò sì lábòsí nú. Kí n wà ń bì kan sìn, kí wàá máa gbádùn. Kéèyàn ó rí pé mò ń gbádùn. Èmi tí mo wà ń bẹ̀ mo ní ẹ wò ìgbé bẹ̀ mọ́, wọ́n ní ibi tó fẹ́ máa gbé yìí, a máa rún ọmọ bẹ̀ ni ó ní kọ́dà kẹ́ fi mí nú ilé tẹ̀ǹkẹ́rù sí. Gbogbo èyí tẹ́ bá sọ pé ibi tí mo ti ń bọ̀ tí mo ti kú òyẹn, mò ń gbádùn ń bẹ̀, ó yẹ kẹ́ ronú dáadáa kẹ́ tó lè sọ o. Tẹ́ lè fi rú gbádùn náà tọrọ fọ́mọ tí náà. Ní tí mo sọ nìyẹn o. Mo wá ní in tèmi rò tó súnmọ́ ni pé ibi tí ilé ọmọkùnrin yìí wà, ó lóun ò gbé bẹ̀ mọ́. Ẹrù rẹ̀ sì wà ń bẹ̀. Ẹ̀sìn wọn ti wá yàtọ̀. Ilé yìí tẹ́ bá ní ẹ tà ẹ kówó rẹ̀ fún. Ìmọ̀ràn tẹ́mi mú wá nù. Ẹ tà ẹ kówó rẹ̀ fún. Nígbà tẹ́ni náà ti sọ pé ilé nílé rẹ̀ o, èmi kọ́ mo ní o. In tẹ́ bá sọ pé èèyàn lèèyàn ní, in tó bá wù èèyàn lèèyàn lè fi ṣe. Tí ó bá ti ṣe ń tọ́ta kó tíjọba bá fọwọ́ sí. A jẹ́ pé èèyàn lè sọ pé mo fẹ́ tà àbí irú ibi tí lè ń wá wà. Ṣé Kírísítẹ́nì ẹgbẹ́ rẹ̀ ó lè rà? Kírísítẹ́nì ẹgbẹ́ rẹ̀ ò lè rà fúdì méjì. Àkọ́kọ́ náà ẹnu Kírísítẹ́nì kò débi pé bí èèyàn wọn tí bá ń wọgbó lọ báyìí, tẹ́yìn yòókù rí pé igbó ni, àwọn ó sì máa sọ pé igbó kọ́. Ẹnu wọn ló kò débẹ̀. Ẹ̀ṣẹ̀ lé ní. Ẹlẹ́ẹ̀kejì tí Kírísítẹ́nì ò fi lè ra irú ilé bẹ́ẹ̀ ni pé ẹ̀sìn wọn ò papọ̀. Bó bá ṣe pé sẹ̀lẹ̀ ni lápèjúwe tí kérúbù ló ń fẹ́ rà, ṣé ìjọsìn sẹ̀lẹ̀ àti kérúbù sọ papọ̀? Ṣé ìjọsìn Jehovah Witness
àti Seventh Day Adventist sọ́pàpọ̀. Papọ̀. A jẹ́ pé for these two cogent reasons, Christian ò lè ra lé yẹn. Ẹ bá ṣe lé ní. Ení. Ẹlẹ́ẹ̀kejì, Mùsùlùmí ò lè ra lé yẹn. Tẹ́mbà ní wọ́n fẹ́ tà. Èéṣe. Ìyọkùn rẹ̀ ṣe. Mùsùlùmí tó bá rà, tó náà bá lóun náà fẹ́ bẹ̀rẹ̀ àsàlátù mẹ́gọ́. Àbílẹ̀ kéwú. Nínú ọgbà church, religious conflict yóò ṣẹlẹ̀, ìjà ẹ̀sìn. Tẹ́ẹ̀sì lè sọ pé kíkálukú ọmọ fi ilé rẹ̀ ṣe ń tó bá wù. Sáwùjọ ó tòrò báhùn. Onítòrò. Ẹlẹ́ẹ̀kẹta, ẹlẹ́bọ ò lè rà. Èéṣe, tó bá ní eriwo ìyà ló fẹ́ máa ṣe ń bẹ̀ lásìkò tí ń kí hallelujah lẹ́gbẹ̀ẹ́ bẹ̀. Ìjà ẹ̀sìn ó ṣẹlẹ̀ àbí ò ní ṣẹlẹ̀. Ní tí mo sọ nìyẹn, ìmọ̀ràn ni mo sì mú wá gan, mi ò kìí ṣe pé mo pa láṣẹ. Mo ní ìntèmi rò pé ó lè solve problem yìí ni pé ẹni yìí gangan ó ní kó value léhun nígbà yẹn pé inú ọgbà rẹ̀ ló wà kó sì kówó lé ẹni tó ní ilé lọ́wọ́. Ní ọba ní ajígi ní mo rí wá fọrùn lẹ̀ mú ní à déédé ìgbà tọ́lọ́run bá ṣe tán tí ó mú mi kú ńbẹ̀ ni ó mú mi kú ńbẹ̀ torí pé déédé ìgbà ó ṣe tán láti mú mi wá ló mú mi wá. Kò wá sí èbú tí wọn ò bú mi. Mo ń ṣe wá sí mi gan ẹlòmí nǹkan ọbẹ̀ lé ajígi ní bàbá Muyideen rèé o, mo fi Ọlọ́run tó ní gbogbo nǹkan mo fi búra ìmọ̀ ibi tó ń gbé. Mo fi Ọlọ́run tó ní gbogbo nǹkan torí iṣẹ́ rí tí mo fi ń clear ọ̀rọ̀ yìí ó ní pé kèé wù mí kéèyàn ó sorí ibú kó wá jẹ́ pé torí mi ló fi ṣe. Ẹ gbọ́ gbogbo ẹni tí bá ń sọ tí èsè tèmi negative tí èsì ṣe tèmi kò ní mọ̀ bí ọ̀rọ̀ ohun ti ń dàrú bọ̀ kèé wá wù mí kọ́rọ̀ èèyàn dàrú kó wá jẹ́ pé àtàrà mi lọ̀rọ̀ rẹ̀ ti dàrú torí pé Ọlọ́run sá mọ̀ pé òun lòun máa gbìjà ẹni tí kò sí ibi tí wọ́n ti dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ débi pé yóò ti ẹ̀gbìjà rẹ̀ tí ó sì lẹ́tọ̀ọ́ sí yẹ̀yẹ́ hùn. Ó ní mo tún fi ń clear rẹ̀ yìí o Muyideen rèé o wàláhì tẹ́ di àsìkò tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ìmọ̀ ibi tí ń gbé kò nídìí kí máa fi jẹ́rìí ń gbọ́ ṣé mo mọ̀ bẹ̀ àbí ìmọ̀ bẹ̀ kò nídìí mo ti kọjá gbogbo báwọn pẹ̀lú yọ̀ǹda Allah tí n bá sọ ọ bá wùyàn kó gbà irọ́ nípa ẹni. Ẹlẹ́ẹ̀kejì mo tún fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan mo fi búra pé mo store nọ́mbà tí Muyideen ń lò láti mọ̀ pé mo tiẹ̀ wá lè pè báyìí àbí mo lè má pè wàláhì ìjẹta jímọ̀ ni ìjẹta jímọ̀ yìí kí déètì òní òní ni 4 kí ni déètì jímọ̀ on the 2/8/2024 ni mo tó mọ nọ́mbà Muyideen tí ń lò tí wọ́n wá ń pè mí ní bàbá Muyideen nítorí pé mo mú ìmọ̀ràn tí mo rí pé ń ló súnmọ́ nínú òfin tọlọ́hun àti òfin ti ìlú in tó súnmọ́ jù náà nù kẹ́ni yẹn ó wò pé well òfò ẹni kìí ṣẹlòmíì kò tiẹ̀ wá já sófò tó bá ti lè kó wóhun tó lè pé gbà máa lọ ṣé bí nǹkan yẹn wà ní ọ̀dọ̀ ẹ̀ ìmọ̀ràn tí mo mú wá nù ìmọ̀ bí Muyideen ń gbé ẹsẹ̀ lé ní. Ẹlẹ́ẹ̀kejì òní ni 4/8/2024 on the 2/8/2024 wàláì ni mo tó store nọ́mbà Muyideen ìmọ̀ nọ́mbà tí mo lè pè sí ẹ wá gbọ́n tí mo fi store nọ́mbà rẹ̀ ní on the 2/4/2024 yìí mo lérí nígbà tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ wípé Muyideen èmi ò ní bọ́ gbowó gbogbo yín gbọ́ngbà náà bẹ́ẹ̀ gbọ́ tó bá fẹ́ wá ṣe Islam nítorí Ọlọ́run àtànẹ́bì bébí bá ń pa ọ́nú Islam ṣe Islam rẹ torí Ọlọ́run àtànẹ́bì tó bá ń rí jẹ́nu Islam ṣe Islam rẹ nítorí Ọlọ́run àtànẹ́bì tó bá rí lé gidi gbé nídìí Islam ṣe Islam rẹ nítorí Ọlọ́run àtànẹ́bì tó bá rí lé gidi gbé nídìí Islam ṣe Islam rẹ torí Ọlọ́run àtànẹ́bì ó sì ló ń ṣetán láti ṣe bẹ́ẹ̀ wàláhì azim àwọn èèyàn kan bá mi sọ̀rọ̀ láti Dublin wọ́n wá ní Muyideen yẹn àwọn fẹ́ fún mi lówó kí n fún mo ní ẹ má fún mi group kọlù ní ìmọ̀ya àwọn èèyàn tó wà ń bẹ̀ wàláhì wọ́n ní Mudiru kí ló dé mo ní àwọn tẹ́mi wulẹ̀ ń tírìtì
tí è ṣe pé torí ipá gbowó fún ẹni wulẹ̀ fi gba Islam. Àwọn èèyàn dẹ̀ máa advocacies mi ẹlẹ́hà àtọmọ kéwú ni. People know me for that. Àwọn ẹlẹ́hà àtàwọn ọmọ kéwú àwọn ni advocacies tèmi jù. Kì í ṣe pé mi kì í ṣe dáadáa sẹ́lòmíì. Wàláhì mo fọlọ́run búra lónìí pásítọ̀ tí wá gbowó lọ́wọ́ mi. Mo fọlọ́run búra. Èyí kú ṣe pé mo fi yẹ̀yẹ́ rẹ̀ nígbà tí èsì pé mo dákọ̀ pásítọ̀ yẹn. Kò dẹ̀ ń ṣe pé mo á sọ wípé ìmáàmù náà ò lè lọ gbowó lọ pásítọ̀. Ẹnikẹ́ni tọ́lọ́run bá rán èèyàn sí láti ṣe dáadáa fún kéèyàn ṣe dáadáa fún ni. Yìí tí mo fi sọ ká ẹ lè mọ̀ to what extent ni Islam fi ń gáìdì wa dé. Mo wà ní madrasa láàárọ̀ yìí nílé kéwú. Àwọn àlejò kan wá bá mi láti Ìṣàgámù. Wọ́n mọ́ ọmọ wálé kéwú láti Ìṣàgámù. Wọ́n máa ń gbọ́ program mi lórí social media. Wọ́n wá trace mi wá pé àwọn fẹ́ kọ́ máa wó kéwú lọ́dọ̀ mi. Ó súnmọ́ kẹ́ni wọ́n máa gbọ́, wọ́n máa wo program mi náà lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìṣojú wọn láàárọ̀ yìí. Wọ́n mọ́ ọmọ wá sílé kéwú mi. Mo wà ní classroom. Mo ń dá àwọn ọmọ kéwú lóhùn. Mo wá dá ẹni yẹn lóhùn. Mo wá sọ fún wọn wípé in tí mo fi jáde dá yín lóhùn ni pé àfáà ni yín o. Tí mo bá ń kọ́ ọmọ ń kéwú lọ́wọ́, téèyàn bá fi wheelbarrow ti owó wá ọ̀dọ̀ mi, wàláhì sọ pé kó ṣe sùúrù kí n kọ́ àwọn ọmọ ń kéwú tán ni. Ẹni yẹn wá yọjú lójú géètì mi. Principal iléèwé mi ó wà pẹ̀lú mi. Pẹ̀lú àwọn àlejò yẹn mẹ́ta ni wọ́n, bàbá àtàbúrò bàbá àtọmọ tí wọ́n fẹ́ kọ́ wálé kéwú. Ọmọ náà ń jókòó bàbá mi, bàbá rẹ̀ ń jókòó bàbá mi. Ọmọ yẹn jẹ́ Ahmed, bàbá mi ní jẹ́ bẹ́ẹ̀, ọkùnrin Ọlọ́run. Bàbá mi jẹ́ Abdul Aziz Abẹ̀wúrẹ́rẹ́. Bàbá mi jẹ́ Ahmed Ajigini. Ọmọ tí wá mú wálé kéwú mi lónìí wá ń jẹ́ Ahmed, ọmọ Abdul Aziz. Ẹni yẹn wá yọjú lójú gate. Bó ṣe wá bá mi sọ̀rọ̀, ó ní, ẹ wá, mo ní fún kéni. Ó wá ní, ẹ ṣe sùúrù, principal mi wá lọ yọjú sí, ó wá jọ ń sọ̀rọ̀. Principal mi wá ń sọ fún pé ẹni tó ń sọ pé ẹ wá yẹn, sọ ọmọrú ẹni tí ó jẹ́ ni. Bí wọ́n ní ìtóbi lọ́dọ̀ rẹ, Ọlọ́run sáà ní tóbi lọ́dọ̀ àwọn tí Ọlọ́run kó sí mi ní abẹ́. Lọ́run ó sì pín ibì kan. Gbọ́nsẹ́, ẹnìkan ni mo gọ̀njó ni lórí ọ̀rọ̀ mú ìdí nílẹ̀ ni o. Ọlájígini tó gọ̀ mo ní kọ̀parọ́, ṣùgbọ́n mo gbẹ́jẹ nìkan lọ, mo ní ta ni, mo níyàwó mi. Èmi ò ní bá yín jà. In tí mo gbé kalẹ̀ ojú ìjà lọ. Ojú ìjà lọ. In tí mo gbé kalẹ̀ ojú ìjà lọ. Ojú ìjà lọ. Ohun tí mo gbé kalẹ̀ ojú ìjà lọ. Ojú ìjà lọ. Ohun tí mo gbé kalẹ̀ ojú ìjà lọ. Ojú ìjà lọ. Èmi tí mo fẹ́ lé àlára akọ́. Èmi tí mo fọ́ ọmọ àlára àbí o. Ohun tí mo gbé kalẹ̀ ojú ìjà lọ. Ohun tá a gbé kalẹ̀ ojú ìjà lọ. Ohun tá a gbé kalẹ̀ ojú ìjà lọ. Àwa tá a fẹ́ lé àlára akọ́. Àwa tá a gbé kalẹ̀ ojú ìjà lọ. Èmi tí mo fẹ́ bímọ rẹ̀, tí mo fẹ́ káwọn ọmọ kéwù mi ọ̀dọ̀ ọmọ rẹ̀, èmi tí mo fẹ́ ṣoríire, tí mo fẹ́ kọ́ ilé jaburata kí wá ní gbogbo ẹ̀yin ọmọ aláìnílé ẹ máa gbé bẹ̀. Ṣé mi yẹn ní ìmọ̀ ẹja? Ó ní mo gọ̀ torí ọ̀rọ̀ mú ìdí nì. Ìṣọ́jú tí mo sọ náà lọ. Ọ̀rọ̀ èébú dànù ọ̀rọ̀ ìmọ̀ràn. Ebi ìmọ̀ràn ni wọ́n máa kó dànù, ṣé wọ́n máa kó nímọ̀ràn dànù? Eléyìí yóò wá wí, yóò bá bú mi, tọ̀hún ó bú mi. Mo wá sọ fún ẹni yẹn, ó wá ní, mo ní in tí mo fi sọ fún ẹ pé kí ló mí pẹ̀lú pé ó ní ace kí máa bọ̀. Ó ní pé bí àwùjọ yìí ṣe mọ̀ yìí, èmi náà lọ́lọ́run fi so lórí ibẹ̀. Tọ́wọ́ bá ti wá bá olórí gbogbo ọmọ lẹ́yìn nǹkan. In tó bá fi lè ní ace wá fẹ́mi tí mo jó lórí. Gbogbo àwọn ọmọ lẹ́yìn ní wá ń kọ́. Wọ́n wá ní má bínú, mo ní kò náà má bínú. Ẹ gbọ́, kí ló wá ṣẹlẹ̀? Ó ní pásítọ̀ ló wàláhì bó ṣe wínú. Ó ní pásítọ̀ ó dákọ̀ ara rẹ̀ ìní dá. Kí lẹ wá fẹ́? Ó lóun nídìí owó báyìí. Mo ní àní tó bẹ́ẹ̀, níta nínú ìgbà, ó sì dúpẹ́, àwa náà dúpẹ́.
àwọn náà kírísítẹ́nì ṣiṣẹ́ lóore rí àṣẹ kírísítẹ́nì lóore rí Islam ọ̀tako ìkànnù definition ìtumọ̀ tí Islam ní náà nù pé amẹ̀lì yatima fàlátà kẹhàr mẹ́jàgbé mọ́mọ́ òrukàn wà á mọ̀ sá ìlà fàlátà ní àárí mẹ́jàgbé mẹ́ni tó bá wá tọrọ lọ́dọ̀ rẹ tó o bá ní fún tó o bá ní sọ̀rọ̀ rẹ ẹ gbọ́. sẹ́mi pé mo wá sọ pé Muyideen ìníbọ̀ gbowó torí pé ìsìláàmù rẹ tó ọlọ́gbà yìí àwọn èèyàn ń fẹnu kùn wípé owó ló léwádọ̀ wa ṣùgbọ́n ó yẹ kí ẹ torí rẹ̀ bá pé ó mọ̀ pé owó ò ṣe é lé lọ ìdí ìsìláàmù o ẹ dákun ẹ ṣe sùúrù ẹ̀yin ya wa ṣe ń gbọ́ owó ò ṣe é lé pé wọ́n fẹ́ gba ìsìláàmù owó ò ṣe é lé lọ ọbẹ̀ o